ṣé o ebi alẹ́ ebi àárọ̀ kò ní pa yín o. kí ni mo ṣe fún ẹ kí ni mo ṣe fún ẹ oúnjẹ tó tóbi ṣàánú mi ó tó ń fi mi ṣe yẹ̀yẹ́. Ó lágbára o. Bí mo ṣe láàlá ni. Bàbá, mo rí ahọ́n mi sínú ìdí ọ̀dà àgùntàn. Mo sọ sínú ayé yín gẹ́gẹ́ bí ikọ̀ àtìlẹ́jọ́ Ọlọ́run wípé ẹkún ọjọ́ alẹ́ òní jẹ́ ìpín yín. Àmín Jésù. Bàbá, ẹkún àsùnrìn tó máa ní mi ò mọ̀ pé mò ń sun ẹkún kò ní jẹ́ ìpín yín. Àmín Jésù. Ẹ gbọ́ o bàbá, ogun ẹkún ọjọ́ alẹ́ lórúkọ Jésù kò ní jẹ́ ìpín. Àmín Jésù. Àmín Jésù. Bàbá, mo ń wí jáde gẹ́gẹ́ bí ẹni àmì òróró Ọlọ́run alààyè láti wákàtí ogun ṣẹ́ lórí yín. Àmín Jésù. Ọ̀rọ̀ yín máa dayọ̀. Àmín. Jésù Olúwa wa. Àmín. Bàbá, mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ yín. Bàbá, ọmọ yín kọ́. Ọmọ mi ó wà, mo ní ọmọ mo tún lọ́mọ ọmọ. Mo sọ nípa ọmọ tó ti ara yín jáde gangan tó jẹ́ ẹ̀jẹ̀ yín, òun ni mò ń béèrè lọ́wọ́ yín lọ́wọ́lọ́wọ́. Ó wà, ó wà. Bàbá, ó wà, Èkó ló wà. Ǹjẹ́ ó lè fojú kàn mí sà? Dáadáa. Ó lè fojú kàn yín. Tó bá jẹ́ pé ó lè fi ojú kàn mí, inú mi ò bá dùn tí ẹ bá lè mú lẹ́yìn dé iwájú mi ní kíákíá tí ò dẹ̀ ní pẹ́. Ìyẹn ló kéré jù nínú nǹkan tí mo lè ṣe. Ẹran ló máa ń gbọ́jọ́ ọkú ẹ̀ tó ń jẹwé. Èmi mo bí nǹkan mi. Ó kàn jẹ́ pé ọ̀nà pọ̀, ó máa ń bí sí. Tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni màá pè lórí fóònù ni kó bá mi bá ṣẹlẹ̀ o. Ṣùgbọ́n mi ò ní pè kó lè mọ̀ kó ká mi lára. Màá wọ mọ́tò lọ bá lẹ́kọ̀ọ́. Tí n bá ti wá bá ọkàn ilẹ̀ tí ń sú lẹ́nìí àti lọ lórí mi mọ́ kíní ẹ̀ pọ̀. Tí màá lọ bẹ̀ lọ́la. Tí n bá ti lọ tí n bá ti bá màá ní ẹni kájọ dọ́dọ̀ yín ní ṣé ọ̀la àbọ̀tún lọ pẹ́ jù. Tí ẹ bá lè lọ lé mi mọ́ ẹ lọ lọ́la. Tí ẹ bá lọ lọ́la ẹ rí pẹ́jọ débí ní àárọ̀ ọ̀túnla torí pé ìjáfara léwu. Lórúkọ Jésù Kristi gbogbo ọ̀rọ̀ yìí máa dàgbà bàbá ìtẹ́rẹ́ mi ká gbàdúrà. Ẹ jókòó ẹ̀kọ́ tẹ́rì bá mi. Ọwọ́ yín dà sá. Mo wí jáde lónìí gẹ́gẹ́ bí ikọ̀ àtìlẹ́jọ́ Ọlọ́run alààyè. Mo fi wọ bàbá yìí sábẹ́ ìṣọ́ ìgẹ́ Ọlọ́run. Ààbò Ọlọ́run kó wà lórí. Àmín Jésù. Lórúkọ ẹ̀jẹ̀ Jésù Kristi àánú Ọlọ́run kó máa bá yín. Àmín Jésù. Ọ̀bùrúkọ alábùrúkọ ní ṣẹ́mọ yín lára. Àṣẹ o. Ọ̀rọ̀ yín máa dayọ̀. Àmín. Cartoon. You want to watch cartoon? Give me the remote. Ó tiẹ̀ ti bàjẹ́ jù. Ṣé ọmọ máa bá mi jà sí TV ni? Màá ní ẹ lọ sínú rúùmù ẹ̀ ń sìn wá. Kú ilé o. Ọmọ ẹ̀ sọ. Ẹ ra sà. Ẹ ṣe gọ̀tọ̀. Ẹ ṣe mo dúpẹ́ sà. Ṣẹ́jà sí yẹ. Báwo ni Jọ́ní sà? Àbọ̀ gbọ́ mi dára. Ọ ní. No fight for ya. ẹ tọ́pẹ́ ń bọ̀ náà. Wàhálà ìgbàlíkà ayé àdá. Ṣé no fight for your mommy? Ó yẹ pé ọmọ tó jọ méjì ni ọmọ ẹ ní èrè ni ọmọ ẹ ní èrè mélòó. Bẹ́ẹ̀ni bàbá mi, ó gbọ́dọ̀ jọ yín. Ẹ̀fẹ́ yìí lèmi náà tó ọtún fà gbọ̀ngàn ní dájú. Kò dájú, ní kí ẹ máa pè mí tí ẹ bá fẹ́ wá. Ẹ mọ̀ pé mi ò kún sílé. Ó yẹ kí ẹ máa fún mi ní kọ́ọ̀dù. Màá dẹ̀ mọ̀ pé dájú mi wà lọ́nà. Nǹkan sẹ́mọ̀ ẹnì wà ń gbà mí kẹ́ má bà mí. Nǹkan tí mo fi ní kẹ́ máa pè mí nìyẹn. Ọ̀sẹ̀ tí n bá ti ń wá tí n bá bọ̀ tí n bá ti ń bá ilé tí mo sì ti ń bá ìyàwó mi kò sí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ní ìlànà máa sọ pé mo ń bọ̀ ìyàn bẹ́ẹ̀ tí n bá ti bẹ̀rẹ̀ pọ̀ bẹ́ẹ̀ náà ni. Ó wá lè tí mo wáyé máa jẹ́ ìṣòwò máa lọ sọ́dọ̀ rẹ̀ mo ń bọ̀. Ẹ kú ọ̀rìn. Ayé àdá. Emergency ń bá o. Emergency ni alákànnì mo lá ó lágbára. Aláyàn wáyé mi mo wá lọ bá pásítọ̀ ṣọ́ọ̀ṣì wa máa ṣàlàyé fún gbàmúrà láì fún ọ ní àrà tó le mi ó wá ní kí n wá ẹ̀jẹ̀ mi lọ ẹ̀jẹ̀ báwo ẹ̀jẹ̀ wà lára mi ó ní nítorí mi ní pé kí n ọmọ mi ó jẹ́ pé ẹ̀jẹ̀ tó jáde lára mi ó ní kí n wá lọ kí mi àti ẹ̀ wá ó wá ní ká wá lọ́la
dájì mi torí àlá ordinary àlá ní èdè ṣe wá inú rò bóyá torí nǹkan mi lè ṣe wá ní bàbá mi ẹ̀yin náà wò ó sìn ọ̀la tẹ̀yìn sọ yẹn sìn dédé àsìkò ìmọ̀ àti wà ní Dubai because mi ò kì í ní time tí ẹ̀ fàájú àyìn ló ń gbàgbé mi ṣá. nísòro àjọ ìjẹ́ kó yé mi sì ni pé àlágọ̀. mi ì sọ pé àlágọ̀ ọ̀bọ̀. àmọ́ wà ní torí àlá. Bàbá mi ṣe gbádùn àti ẹ̀ ń ṣe fún mi pé máa rí ṣe. àmọ́ rí ṣe. Àwọn nǹkan tó ń wọlé ń sìn tá a bá mójútó torí ọ̀la tẹ máa sọ fún mi pé ọ̀la mi ò ráyè báyìí bàbá mi nà. òwòye ọ̀la ó ti wà nígbà. lágbára lọ́wọ́ náà tí ó gbọ́dọ̀ yẹra rárá. ó mọ̀ lọ rí ó mọ̀ bọ̀ rí ẹ yẹ kí fò kó forí sọ mi kó ṣe oníbàárà yín náà ká tí wàá gbọ́ kó ń lọ bìkan lọ́la ó yà lọ mú kọ́kọ́rọ́ mọ́tò kó change aṣọ yà lọ lẹ́yìn títí alẹ́ wà padà sílé. ẹ wọn da fún nǹkan tí mi sọ tí ó bá ṣe pé mo gbọ́ fọ́ ìsẹ̀yìn gangan mo náà fa ìkan tí mi pààkì nínú ilé mẹ́rin tí mo fẹ́ gbé dání mo dẹ̀ bọ́lọ̀ bó tu àwọn kankan nù ẹ̀ torí àwọn tó fẹ́ lọ bá lọ́nà ṣé mi ò ráyè. ní kúkúrú èdè òdì lọ. bàbá mi má bínú mi ò ráyè ìparí má bínú fún mi torí Ọlọ́run. mi ò bínú. ẹ máa já ọ máa ní láti kékeré dájú nǹkan tó bá ní ìfẹ́ kò ṣe fún wọn. bá mi fún wọn ní 50k tí wọ́n bá ń lọ kí dírẹ́fà fi wọn dé kí lorúkọ ẹ̀ garage tí wọ́n á lè wọ mọ́tò ń bẹ̀. ẹ má bínú pé mi ní lè gbé fún ẹjọ́ torí nǹkan tí mo ṣe mi fẹ́ lù rẹ̀ ẹjọ́ bọ́dádì bá mi take care láti because mo kò mọ̀ ṣe ọkọ nulẹ̀. ọ̀nà ó yẹ kó take care easy pẹ̀lú dájú náà. ẹ wò bísínẹ́sì yẹn ju èmi lọ. ẹ wò dájú ẹ má bínú ẹ wò kò ráyè fáwọn àgbọn nínú ilé ilé àtọmọ mi nìkan là ń gbélé kò ní time fún ilé tẹ ẹ ti bá yìí ó ní àwọn fáìlì kan tó wá package òun ló jẹ́ kẹ́ bá nulẹ̀ o. ó ní kó fún mi 50,000 kó mú owó ẹ èmi ò sì jẹun. àmúdẹ̀ṣẹ̀ ẹrú ẹ̀fọ́ ni o bóyá tó máa ń rò wà lá. Dádì má ṣe bẹ́ẹ̀. Ṣé bá tiẹ̀ pa mí tí bá ń lọ màá ra búrẹ́dì? Ẹ má bínú sí i. Dádì bóyá ká ṣe báyìí. Èmi ní àwọn píìsì ẹnu ilé bóyá kí n lọ mú kí n tẹ̀lé ìyẹn fọ́tò. Obìnrin lóbìnrin ọmọ jẹ́. Dájúdájú obìnrin ni ẹ́. Mo sọ fún ẹ pé wọ́n ní kí n mú ẹ̀jẹ̀ mi wá. Ọ̀wá ní fọ́tò. Ṣé èyàn lè fi fọ́tò dání nígbà kó rẹ́jẹ̀ mẹ́? Ọmọ tí mo fi inú mi bí ni wọ́n ní kí n mú ẹ̀jẹ̀ ara mi tó dà sájẹ́ kan tó fi di ọmọ ní wọ́n ní kí n mú wá. Ẹ̀dá fọ́tò kọ ohun gangan náà ní kí kájọ wá ó sì nídìí. Hello? Daddy. Ẹ sọ lè sà. Báwo ni? Ẹ sọ lè sà. No. Ẹ lè believe pé bá ti máa dé láti travel tí mi lọ yẹn ọjọ́ kejì mo tún ti face another travel. Germany ni mo lọ. Bẹ́ẹ̀ ni sà. Mo ṣe dé ní dáàdì. Kò sí wàhálà. Ok. Wọ́n ní wọ́n ti gbọ́lúdé. Ǹjẹ́ wàá mọ̀ ìwà ìjọba fara bá mi ṣeré bọ́ọ̀lùdé kó tẹ̀ lójọ́ mélòó lọ́dọ̀ wa àbí ṣé dandan ni pé kémi ọmọ wa bẹ̀ ni kọ́mọ náà wàá bá mi ṣeré ọmọ kọ́mọ tí mo fẹ́ràn ni jẹ́ kó wàá bá mi ṣeré. Ṣé tó ṣẹ̀yìn pé mi ò lè ráyè láti mú wa because tó bá di ọ̀la ń sìn máa wà l'Ábùjá. My dear báwo. Bí wọ́n bá dé mú wa kíyàwó mú wa. Ok. Ẹ má wọrí máa discuss pẹ̀lú ìyàwó mi sìn bóyá òun ló máa. Kíyàwó mú wa kọ́ ni kí wò mú wa àti màpájà lá ní ìwọ tó máa ń tíráàpù káàkiri. Ok òun máa try fún yẹn ó mọ̀ pé mi ò ráyè. Ọmọ yẹn ọkàn ẹ̀ sáfà mi kí n kọ́ bá mi ṣeré. Máa send àwọn nǹkan tí mo bá yín rà gbọ̀ máa send ẹ̀ ó máa gbọ́ fún yín. Ok sir èmi náà máa pè yín tó bá ṣe díẹ̀. Kò sí wàhálà. Ok ẹ ṣe gan sir ó dàbọ̀ sir ẹ bá mi káwọn ará lé. Bàbá kó lẹ́kẹ̀ẹ́ ti sú lónìí bàbá kó dé lónìí wọ́n dọ́là ló mú abọ́jọ́ tún la kọ́sà wà bọ́jọ́jọ́ mẹ́ta abọ́jọ́sẹ̀ kan kó wá bá ń ṣe olùdí kó wá sọ ọjọ́ rẹ̀ mi. Kí láti tó ti dé o wọ́n sọ fáwọn fẹ́ kọ́ ọmọ wa báwọn lòdì aṣọ ìwọ náà dẹ̀wọ̀n pé mi ráyè láti lọ síbẹ̀ yẹn ó dà kó ọdún máa fẹ́ mọ ọmọ lọ fún wọn nìyẹn. kò sí nǹkan tó bá dín bẹ́ẹ̀ holiday wọn at least 4 weeks ni wọ́n ti lò ó dà pé ṣé wọ́n ti lò 2 weeks ó kù 2 weeks
so kó lọ lo 1 week náà 1 week tó kù èmi náà rí the rest. wà á try láti mú lọ. àwọn kan tí mo package fún ọ̀yàn ṣòṣì rántí gbogbo ẹ̀. mo ti jí sẹ́gbẹ́ kan ọjọ́ yẹn bó ṣe kó wa náà ni mo ti gbogbo ẹ̀ fún ẹ o kó má lọ mú ẹ o kó pé fún wọn o. kí ló ṣẹlẹ̀ ṣé mo fẹ́ wọ àwọn náà mọ bàbá náà àmì ìṣe bẹ́yìn. nǹkan tó máa ṣe nìyẹn. síta tí báwo dẹ̀ ni. owó tí mo ní ìdí nǹkan. tó bá ti hàn kí mo ní tó bá ti dé nǹkan tó sọ fún mi nìyẹn. ok máa wọlé màá yanjú yẹn kí tó lọ. kó tó lọ àbí lálẹ́. believe na ó mọ̀ pé máa ṣe ló bá ní fẹ́ ṣe fún un. ok ìyẹn sáré lọ páàkì aṣọ ọmọ yìí òkè dírẹ́fà máa gbé wa lọ àbí wọ́n ló máa gbé wa lọ. ìyẹn ọ̀la ni mo sọ fún ẹ ìwọ mọ̀ pé mò ń travel tó ní ṣe máa gbé yín lọ. mo ti yanjú yẹn tó bá ti di ọ̀la tèmi bá ti lọ ìwọ náà lè move láti lọ sọ́dọ̀. ìṣúra ajá ti sáré lọ páàkì aṣọ ọmọ yìí. kò sí problem máa wọrí a máa sọ ọgbà. kí ló ní dẹni. bí mi lè ní tàn bá. ok. kò sí wàhálà owó ilé ni mo wà ilé mi fẹ́ lọ sẹ́yìn òwe àlẹ́ nǹkan kan sinmi ọlọ́run ṣàánú wa ok gbèmí rọ̀lẹ́ àpàdé ní ayò ok yẹ ta ni ẹ wọlá tó mi sọ bẹ́ẹ̀ ó sì rí bẹ́ẹ̀ ọmọ mi gidi ọmọ ẹni ìrètí àkọ́bí ọmọ ẹni ìrètí. jókòó ọmọ ọlọ́mọ ni wọ́n jókòó mẹ́rin. èmi lọmọ ọlọ́mọ kí n lọ jókòó wa. tó ìyàwó mi. kò sí wàhálà ààrẹ bá ṣe tó náà ni. wọ́n bínú. mo ti gbọ́. mo ti fọmọ ìlànà láti come. Who is this? It's you. Bàbá àti ọmọ. Ṣé dáadáa la bá yín sà? Ṣé wà látọ̀ yìí? Ẹ wo. O ṣe ìyàwó mi. Ọmọ ọkọ ni Fọlátọ́. O jẹ́ tiẹ̀ ní Fọlátọ́ mo fi Ọlátọ́ ni. Ebi rẹ̀ lánàá mo pè lórí fóònù. Àwọn kan náà sọ̀rọ̀ oúnjẹ ta ní ọmọ tí ọmọ skul ti gbọ́ lóde o. Ẹ wá. Èmi náà lọ́mọ tó lé wa bá ń ṣe ọdún ń bí. Máa ok. Ó jà. Ó ṣe ọmọ mi. Wà ní àlùbáríkà. Ẹ wo mo wà ní inú ilé bí mo ṣe máa bọ́ta títí tí mo kàn gba tó ń bá yín sọ̀rọ̀ ni ló bá ní mo tẹ́ mú ṣeré mo ní àṣọ òun ló máa gbé wa wá lóní ara ò ṣe mo mọ̀ pé òun bíi nìkan ó máa lọ ń tiẹ̀ èmi àmọ́ mo wá. kò sí sọ́pọ̀ wa mẹ́ẹ̀ bá kí ọ kí mi bàbá pé kí èèyàn bẹ́ẹ̀. èmi náà mo máa sọ̀rọ̀ pé kẹ́lẹ́jọ́ ní láti. ó ti ẹ̀ ti dà mo kọ́ bá ń ṣe wọn lọ́sẹ̀ méjì náà gbọ́ yọdé kó máa ń kọ́ lọ́sẹ̀ kan bí. bẹ́ẹ̀ni bọ̀dájì ẹjọ́ eré pa ọmọdé yìí pọ̀ ẹjọ́ bá mójútó tó lóhùn eré pa ẹ̀ pọ̀ gan. ṣé ó ṣe tó wà bẹ́ẹ̀ ni. nígbà bẹ́ẹ̀ wà kékeré tó à ń ru ọdún báyìí yéé tó bá kúrò ní láàárọ̀ pé wíkẹ̀ndì yóò tán lọ sùn tó bá ti kúrò ní látago méje àárọ̀ kò ní rántí wá jẹun ọ̀sán màá tẹ̀ lọ mú fíìdì lálẹ́ ni màá lọ mú níbi ọtí wá bọ́ọ̀lù ni ìyẹn tiẹ̀ ti wá dáa tó bá wọ bàtà ẹsẹ̀ kan náà méjì lọ síbi tó bá ti lọ ṣeré ọ̀tọ̀ lẹ́sẹ̀ rẹ̀ tó gbé bọ́ agbẹ́sẹ̀ ọ̀tún lọ agbẹ́sẹ̀ òsì ẹ̀tẹ̀ lómìn wá. ó tiẹ̀ ti da. ó torí sí bàtà mẹ́ta mẹ́rin bẹ́ẹ̀ tí o tẹ́ kó wà ní dàgbà tó. ẹ tó bá tọ́jú ẹ ó ti da sítórì ẹ ó ti pọ̀ lọ́wọ́ mi nìyẹn bó ṣe wà yẹn kò sí akọkọ tó lè fi mí ṣe mo ti mọ̀ ní díẹ̀ nù tán ẹ̀. màá dìnnà yẹn. òun náà ti mọ̀ pé nǹkan tó ń ṣe ni kẹ́ ẹ̀ dìnnà yẹn á ti rò pé àyà ti sọ̀rọ̀. kò sí ilé tẹ́lẹ̀ fẹ́ ṣe tọ́fẹ́ tó ju abẹ́ ọ máa tọ́ abẹ́ lẹ́yìn ni ọlọ́mọdé ń bímọ ọ̀dẹ̀ kọ́ mọ́ ṣe rí pa. ẹ wo àwọn nǹkan tán ní kí n kó fún yín rice òróró everything ó wà nù mọ́tò màá ní kí driver kókó wọlé ń sìn. ṣe gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ tó lọ abóni bá a ṣe rí. mo ń lọ báyìí ẹ má bínú ẹ wọ ọmọ yín ni mo mú wá àwọn ọjà mi kan ṣẹ́ẹ̀dẹ̀ tó mo dẹ̀ fẹ́ lọ clear ẹ má wọrí wọ́n ní kí n ṣe owó sí yín. èlò. ẹ má wọrí tẹ bá gbọ́ gbagbangba ń sùn. Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Dìde lọ́wọ́ bá wọn. Bàbá bàbá báwo lọmọdé ṣe jẹ́ sí yín. Ẹ̀jẹ̀ mi ni ọmọ mi ni ọmọ mi ọkùnrin òun náà ọkùnrin.
ẹ tẹ̀ rí dájú pé ọmọ yẹn ni. orúkọ mi ló ń jẹ́ iléèwé tó lọ nígbà tí mo lọ bá lẹ́kọ̀ọ́ pé wòlíì ní kájọ wá o lọ́wọ́ kábílù mẹ́ta lẹ̀ kọ́ńtírì òun lọ Dubai òun lọ kínní kan mo dẹ̀ ṣàlàyé fún yín ẹ̀yin lẹ ní sọ ní ọmọ mo ló lọ́mọ ẹ wá ní kí lọ mọ́ mẹ́wàá pé ọmọ mi náà ẹ̀jẹ̀ mi náà ni. lóòótọ́ lẹ sọ ọ̀rọ̀ tẹ́ ń sọ òdodo ni èmi ni mo ní kí ẹ lọ mú wá. ẹ ṣé o. ṣùgbọ́n mo tèmi ń wò yìí bí mo ṣe gbọ́wọ́ létí mò ń gbàdúrà ohun tí ẹ̀mí yẹn ń sọ fún mi ó yàtọ̀ sí ohun tá à ń sọ yìí sá. dáàdì sá ẹ̀mí yẹn ń jẹ́ kó yé mi wípé ọmọ tó wà lákàtà yìí ó ní kò kí ń ṣe ẹ̀jẹ̀ yín sá kò kí ń ṣe ọmọ tó jẹ́ ọmọ yín gangan lọ sá. ẹ gbọ́ mi sá ọmọ yín gangan ká ló wà níbí lónìí àbí ọmọ yín ọ̀rọ̀ bá níyanjú. dájúdájú bó ṣe wò sí ọ dàbí pé ọmọ àlè ni. bàbá tó ń gbọ́ òun ọ̀dọ́mọdé ń gbọ́. nítorí ẹ̀ nìkan o nítorí ọjọ́ alẹ́ ni àlátẹ̀ lájọ́ kìíní àná kó má bàa wá sí ìmúṣẹ lápá àbí tá a jókòó sí yìí. àmì o kó má wá sí ìmúṣẹ o. ìdí tí a ò fi gbọdọ̀ jáfara lórí ọ̀rọ̀ yìí nìyí o lórúkọ Jésù Kristi ẹkún ọjọ́ alẹ́ òní jẹ́ ẹ̀gbẹ́. àmín Jésù. mo wí jáde ní orúkọ ọ̀gá ọmọ ogun láti wákàtí lọ ọ̀run kó gbàdúrà fún yín o. àtẹ̀yìn àti ìdílé yín kẹ́ wà ní ayọ̀ àti àlàáfíà. Jésù Kristi Olúwa àti Olùgbàlà wa. àmín. tọ́bí wá àbíkí náà sọ ẹ́ sọ́n tó ṣẹlẹ̀ mi tá a ti ń bọ̀ fún bàbá ẹ̀. Grandpa, I don't know. I don't know. sọ́ngbọ́ ó ní I don't know. ó yẹ alábòsí ni àgbàlagbà nìkan kọ́ ló ń ṣàbòsí ọmọdé náà ń ṣàbòsí I don't know tó sọ yẹn lọ́lọ́pàá o ọmọ yìí ọmọ àdé ni o. bẹ́ẹ̀ ni orúkọ tẹ́ ẹ sọ pèsè orúkọ tẹ́ ẹ kẹ́ ẹ sọ eléyìí ọ̀tọ̀ èmi wá rárá àti rárá. ọ̀rọ̀ ọ̀tọ̀ mi dé àtẹ tèmi wò pé àlélẹ́ ọ̀tọ̀ èmi wá ojú ẹ̀ ní pásítọ̀ ṣe ń sọ gọ́gọ́gọ́ báyìí ẹnu ò lè gbọ̀rọ̀ yọ gbọ́ àbòsí ló ń sọ yìí pásítọ̀ ní eléyìí tó ẹ̀jẹ̀ tèmi kọ́ máa lé ní kára gbé lọ bí tó bá wà. sáàdì ẹ̀ máa dàlẹ́ máa tún sọ́pọ̀ mọ́ mi lọ́mọ èmi mo ní. mo ní wòlíì tó bẹ́ mi sọ̀rọ̀ kò bá tì rí ọmọ àlè ni ọmọ eléyìí kó sẹ́kù wọ́n sẹ́kù ọlọ́mọ àlè fún mi ọmọ àlè ni. wá pè mí pé dáàdì ti dé ẹ káwọn sá. mi èdè. dáàdì dẹ̀ ti ń bèrè látàrọ. mi ò béèrè o sọ tí mo sọ fún o. dáàdì kí ni mo ṣe fún yín. oṣù mẹ́ẹ̀ẹ́dógún ajé òkè ń gbó kéèyàn yọ wájẹ gbàlẹ́rù kò sí ṣọ́ọ̀pù alàgbà tá à ní mo rí gbọ́ mi wá. mo lọ ti gbé ọmọ àlè wá fún ọmọ. mẹjẹ sọ fún wọn náà ọkọ mi ló nà mọ mẹjẹ bá mi sọ fún wọn náà. o lè kí n jà àgbà kọ́mọ̀ sí lójú fìdí nígbà tí jẹ́ pé ọmọ yẹn sọ pé ọmọ kan fẹ́ bí olóyún fò ó ṣe kíni kan mo fẹ́ olú yìí kò tó sùmárùn lọ́tọ́ ló bímọ ṣé wọ́n bímọ sùmárùn. ọ̀rẹ́dì kò rí bẹ́ẹ̀ ọ̀rẹ́dì kò rí bẹ́ẹ̀ mo lóyún kí n tó ṣe wẹ́ẹ́dì abimọ ìjà sọ fún ọmọ mi ṣàlàyé fún dájú. ọmọ ilé ò ní síbi lẹ́nu ìwọ bí jókòó ìwọ ló ń pàṣẹ àbẹ́ mi. ní ìpàṣẹ fún dájú. kọ́ ká gbé ọmọ ẹ̀ kó bí kó wọlé kọ́ lọ kó ẹrù ọmọ ẹ̀ kó kó bí lẹ́nu. pàkàtí kó mu lọ lé bàbẹ́. ṣé bọ́ ọmọ lọ́jọ́ kọ́ yìí. ìyá mi oṣù níranù. mo nílé yóò tọ́ èmi wá bẹ́ẹ̀ bèèrè lọ́wọ́ ọmọ kí ni pásítọ̀ sọ wá ní àìdónú. jọjọ náà kí mo ṣe fún dáàdì mi kí ni nǹkan tí mo ṣe fún bàbá mi kò fẹ́ yé mi náà ṣé dáàdì fẹ́ da lé mi rú ni. ọ̀nì ìwọ tí ẹ̀kọ́ ló ṣe dáàdì èmi ni mo ṣe dáàdì because mi mọ nǹkan tí mo ṣe fún dáàdì náà ṣé last time tó ti wá yẹn tí mo ti ní kọ́ jẹun tó ti náwọn ò jẹun
gbogbo nǹkan ni mo fi lọ̀ wọ́n tó fi ṣe bó ṣe ń ṣe yẹn ni mo ti wò ó pé ṣé kò ṣe pé kan mi ti ṣẹlẹ̀. kò tẹ̀ fẹ́ jẹ́ ìmọ̀ ọ̀rẹ́ mi yẹn. ṣùgbọ́n mo tà fún àwọn ló ṣe àbí wọ́n ti bá mi nà ókè last time sí tọ́wọ́ wọ́n ọmọ ẹgbẹ́ wọ́n fún ẹ náà wọ́n fún ẹ jẹ́ lẹ́nu ọ̀hún. táwọn ọ̀pẹ rántí àbí. jọ tó rántí sọ yẹn fún wọn. ìwọ fún ìwọ tí wọn sọ̀rọ̀ débẹ̀. mi ò rántí ẹ̀jẹ̀ lẹ́ẹ̀kan jáde ti dàgbà ẹ̀rí kájà máa ti dàgbà bẹ́ẹ̀ oríṣiríṣi kan ló máa ṣẹlẹ̀ ọ̀làtọ̀ wọ́n ń ṣe ní ìdá orí bó ṣe wà ìdẹ́kùn ara ìgbóná jáde ti dàgbà ẹgbà ti dé wọ́n ní kọ̀ọ̀kan ẹgbà ti ń dàgbà àwọn apàtà wọn dé padà ní sọ̀rọ̀ mi yẹ sórí díẹ̀ ní tẹ̀sílá máa ṣe àtiwọ́ àtọmọ àti dáàdì wọ́n tó síta mi sọ̀rọ̀ mi yẹ so èmi màá mọ̀ mi ṣe máa ṣe ní ọ́fíìsì wa wọ́n lọ sọ̀sẹ̀ sùn yẹ sábà ti ṣe tẹ̀sí mọ̀ ẹ̀mí ẹ̀ta ibi tó bá kù sí àmọ́ òkè ibi tá náà lọ ní tọ́ọ̀chì náà lọ ṣe tọ́ọ̀chì dókítà tó máa mẹ́jẹ̀ dájú ló máa ń dájú wa láti wá àmàṣe ọdún káṣí ìṣèlú àìmọ̀ ọdún lẹ́sẹ̀ láti ṣe àmàṣe ọkàn àrẹ balẹ̀ wọn ìyá mi olùkọ́ tí ó rù wá. dókítà èmi náà máa tẹ̀lé wọn. ìjọba bò láti ẹ̀ a gbọ́dọ̀ tẹ̀lé wọn. máa bò láti ẹ̀ wọ́n mọ̀ ẹ́ tipẹ́tipẹ́. sórí ó dà sílẹ̀ tó sọ yẹn máa tó wà òkè díẹ̀. exactly. bá ti ṣe bẹ̀rẹ̀ ọ̀rẹ́ máa tó máa níyànjú àbí kí ni wọ́n rí. bó wà òkè bẹ́ẹ̀ yẹn dókítà. ti máa tó. Mami, ìyẹn wá jókòó bí níbo? Níbo mi? Ó jókòó tí èmi. Àbí máa. Kí wá jókòó ń bo? Lẹ́gbẹ̀ẹ́ ta ni? Ọlátọ́. Màmá. Kí ló dé? Bàbá. Kí ló ní kí wọ́n jókòó sọ́dọ̀ bàbá yìí fún? Fún kí ni? Èmi ò jókòó níbí o. Mi ò jókòó níbí báyìí rárá. Kí ló ṣẹlẹ̀? Màmá. Mi ò jókòó lọ́dọ̀ bàbá yìí rárá ẹ̀ sá. Ọlátọ́. O tún bọ́ lọ́dọ̀ bàbá yìí ni. Mami mi lè gbé ìwé wá. Mi ò lè jókòó tí wọ́n rárá. Ẹ̀bọ̀ mi fún mi. Ẹ̀bọ̀ mi fún mi. Mi ò lè jókòó sí wọn. Mi ò lè jókòó sí wọn. Mi ò lè jókòó sí wọn. Bàbá yìí. Bàbá yìí. Bàbá yìí. Ẹ̀mi lè jókòó tì. Mi lè jókòó tì rárá. Ọkùnrin kókó ò ní ṣe yìí. Ẹ ní rárá ní ríbi. Bàbá yìí. Kí n jókòó. grandma ẹ ló ti wá. Mọ́mì, ẹjọ́ torí Ọlọ́run má bínú, lágbára Ọlọ́run, ẹ̀dọ̀ àmọ́ ẹ̀ náà, ẹ̀dọ̀ ìgbé sunkún wọn. Mo mọ̀ pé ẹ máa gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ ní ọjọ́ mẹ́ta yìí, Olùtọ̀míwá àti dáàdì máa gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀. Ṣùgbọ́n ní láti pe dáàdì Olùtọ̀míwá dáàdì ẹ̀ kan wá sí hospital yìí. So a dẹ̀ ṣe àwọn tó yẹ ká ṣe. Nígbà tá a ṣe DNA test, result ti jáde. A rí pé Fọlátọ́ Olùtọ̀míwá. Mo dúpẹ́. Olúwa ò ṣe mo dúpẹ́. Dókítà. Ìyàwó mi. Ìyàwó mi kọ́kọ́ bẹ̀rẹ̀, kò sábúrú. Wọ́n torí Ọlọ́run, ọ̀rọ̀ sì pọ̀ ń bẹ o, ọ̀rọ̀ pọ̀ ń bẹ o. Mọ́mì, Fọlátọ́ àti dáàdì, mo rí pé ẹ̀jẹ̀ wọn kò sí. Irú ọ̀rọ̀ wo tó wá lé lé ìgbà yìí? Má bínú torí Ọlọ́run, mo fi Ọlọ́run bẹ̀rẹ̀. Ẹ jọ, ta ló bí Fọlátọ́ fún gangan? Kí lẹ fẹ́ máa fi lọ̀ mí yìí? Nígbà tí mi ń ṣọmọ kékeré ọmọ tó dàgbà tó yìí, ṣé bí kò tó wá mọ bàbá ẹ̀ màdàbí mi mẹ́tí mo bí fún mọ́ ni? Kí ló dé? Irú èdè wo lẹ ń pè yìí? Irú ọ̀rọ̀ wo lẹ ń sọ yìí? Òun ni bàbá ẹ̀ o. Òun ni bàbá ẹ̀ o. Màámi, ẹ má jẹ́ kí n kú báyìí o. Màámi,
tí ẹ bá tán mọ́lẹ̀ sọ̀rọ̀ ò ní yẹn títí kú. ó dá mi lójú pé kílẹ̀ ọ̀la tó máa para mi o. Àmín. wọn ò ní kọ́ Àmín. ẹ̀fẹ́ kó lọ́gbọ́n mọ́ Àmín. Kí ni sọ́rí burúkú? Kí ni mo sàárè ọmọ? Níbi òní dé bá mi. Ó dà ọkọ mi. Dìde jókòó. ilé jókòó wọn mi Dìde jókòó ẹ kọ́kọ́ jẹ́wọ́ ẹ jẹ́wọ́. Dìde jókòó. Dìde jókòó. Dìde jókòó. Ní sùúrù. Nígbà náà lọ́hùn-ún, àwọn ọkùnrin mẹ́rin la jọ ń wọlé wọ̀de. Àwọn ọkùnrin mẹ́rin òun la jọ ń wọlé wọ̀de. Nígbà tóyún wá dé, mi ò mọ èyí tó noyún nínú wọn. Ṣùgbọ́n Ifádọlá nìkan òun ló gboyún lọ́wọ́ mi. Òun ló gboyún lọ́wọ́ mi. Dákun ọkọ mi, Ifádọlá nìkan ló gboyún lọ́wọ́ mi. ẹni sùúrù pípé èmi ni wọn á gọ àwa mẹ́rin là ń bò láàgẹ èmi ló wá gbóyún wá bá tó ọmọ yẹn tó kó wá tó sunkún pé mi ló lóyún fún èmi ló lóyún fún èmi bá mi àṣẹ mi gangan ni mo gbọ́ màlìkì tí mo kọ́ mọ́kànlá màlìkì ní sùúrù bò àṣàtúpà ni mí tó ń taná fáráyé rí tídìí tẹ̀ sóòkùn ọ̀daràn sóòkùn kù ọ̀daràn mo ti ṣe ẹlẹ́dàá ọmọ tọ̀mí wáyé àṣẹ́mi gan mọ̀ ń gbọ́ màlẹ́kà pásítọ̀ yìí gbìyànjú ó ríran o ó ní ẹ̀jẹ̀ ẹlẹ́dẹ̀ ni mò ń gbé kiri pé tí n bá sì lọ ṣe nǹkan kan lórí ẹ̀ kí n fi yanjú ẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ ẹ ṣe ṣẹ́gun abájẹ ẹ ṣe. Màámi. Dákun. dádì. Àbí báwo wá ni? Mo dúpẹ́ mo sì fi mo bẹ̀bẹ̀ mo bẹ ẹlẹ́dàá ọmọ ẹ tí mo kọ́ ọmọ àlè àṣetèmi gangan làtúpà kí ni ṣùgbọ́n ni ẹ ti lé mi léyìí wọ́n lẹ́yìn ẹ̀ṣẹ̀ṣẹ̀ mi ṣe sọ́mọ ni káwa ni kí ni ṣùgbọ́n Ẹni sùúrù. tó bá tó rí ẹsẹ̀ níbí Ọkọ mi. ọkọ ẹ̀dá tó ya wèrè. Wàá ṣoríire. Ire ni ó jẹ́ tí ọ. Mi ì fojú sunkún ẹ̀. Dákun, má bínú. Ta ni bàbá mi báyìí? Ta ni bàbá mi báyìí ọ̀rẹ́ mi? Ta ni bàbá mi báyìí kò fẹ́ yé mi? Bàbá oríire ńlá ni sà. Ṣé tí mo bá sọ wípé oríire ẹ gbọ́ sà tí mo bá sọ wípé ẹ kú oríire mo sọ pé kú oríire tí mo bá sọ pé congratulations sà ìbá bèèrè lọ́wọ́ mi wípé kí ni ìdí congratulations yìí dáàdì. Mi ò tí ì rí gẹ́gẹ́ bí congratulation o torí ọmọ tẹ́mi lérò pé ọmọ àlè ni tí mo lọ takò lọ́dọ̀ bàbá ẹ̀ pé ilé ọmọ àlè kan gbé jáde ilé ọmọ tèmi tó wá jẹ́ pé nígbà tó wọ́n wá padà yípo ó wá jẹ́ pé ọmọ tèmi pé ọmọ tèmi ni tí wọ́n ti fi ń pè mí tọmọ yẹn tó ń lo sọ orúkọ mi gangan nílé ìwé ó wá jẹ́ pé òun ló wá jọ màlè. èyí dáàdì ṣe kí wọ́n sọ kọ́kọ́ fún yín sà tí irú nǹkan báyìí ó bá ṣẹlẹ̀ lákòókò yìí tó bá wá jẹ́ bàtẹ́ ti darúgbó tẹ́ ti retí pé tí ẹ bá wá ṣẹlẹ̀ ńkọ́ sà. àgàn ọjọ́ alẹ́ ni kò ní ṣẹlẹ̀ sẹ́yìn mo gbàdúrà jọ yẹn sà. ẹ wo bàbá ojú tì mí ẹsẹ̀ mi gbọ́lẹ̀ torí mo dúró pé kásá gbọ́ ọmọ yẹn jáde kúrò nílé ọmọ mi lọ́jọ́ yẹn tí mo yarí pé ọmọ yẹn wọ́n sá gbọ́ ọmọ yẹn kí n sọ ọmọ wa nígbà tí wọ́n á wádìí tí wọ́n á rí pé àṣemìkẹ́ tí mò ń ká gidi borí àṣàtúfà ni mí tí mò ń tanná fáráyé rí tí di mi dẹ̀ sókùnkùn bẹ̀rẹ̀ àṣírí ti tú o. dádì sà ẹgbẹ́ ohun tí bíbélì mi sọ sà ó ní ká wádìí ń wo dájúdájú ká sì di ètí ṣe òtítọ́ mu. wọ́n sọ bẹ́ẹ̀. ìjẹ́ ẹ gbàgbé péjọ kiri àná mo gbàdúrà kan fún yín mo ní ẹkún ọjọ́ alẹ́ òní jẹ́ ìpín. àmì Jésù. ẹ gbọ́ sà tó bá wá jẹ́ wípé irú ọ̀rọ̀ yá àṣírí yóò hàn lákòókò tó ló ń bọ́ sí rúbà tó ti dọ́jú alẹ́ sà ipò wo lẹ́rù pé èèyàn máa wà sà. ẹ̀ẹ́dà mi ronú yẹn á ti pọ̀ jù. hallelujah mo tún kí congratulation lẹ́ẹ̀kan sí sà. Bàbá èyí tó jẹ́ ọmọ tí yín gangan ó sì pẹ́ bímọ Ọlọ́run máa fi ọ̀nà hàn yín débi wípé ẹ̀ ń ṣalábàápàdé ẹ̀ láìpẹ́. ṣé pé mo bímọ. bẹ́ẹ̀ ni ẹ̀mí ọ̀run nǹkan tó ní mo gbẹ̀mí lẹ́kọ̀ọ́ máa mi ni o. Bàbá ẹ̀yin ẹ fọkànbalẹ̀ ṣẹ́ ní bíbélì jẹ́ kó yọ wá wípé láìsí àwọn àti àbẹ̀rẹ̀ oníṣẹ́ ìyanu kan kò lè ṣẹlẹ̀ sà tí
èyí bá kọ́ lè ṣeun kékeré sá dáàdì tí ẹ bá lè gba àwẹ̀ ọjọ́ méje péré ọlọ́run máa fi àwọn ọ̀nà kan hàn yín ọlọ́run máa tọ́ yín sí àwọn ọ̀nà kan ọlọ́run máa pa yín lẹ́rìn dójú alẹ́ ọ̀rọ̀ ọlọ́run dẹ̀ rèé ẹ wo èmi kì í kó dànù o mi kì í kọ́rọ̀ ọlọ́run dànù nígbà tí mo ti nígbàgbọ́ lórí àgbà báyìí bàbá ẹ̀mí ọ̀run ní kí pé congratulations sá ṣùgbọ́n ẹ gba àwẹ̀ ọjọ́ méje sá. bàbá tẹ bá ní gbọ́jọ́ mẹ́rìnlá máa gbà kẹ́ ní gba àwẹ̀ ọgbọ̀n ọjọ́ máa gbà ọjọ́ méje bẹ́ẹ̀ ni ló kéré jù láti gbà kan. dáàdì tẹ ẹ bá lè gbà á ẹ lọ kọ́lẹ̀ ẹ máa rẹ́rìn kẹ́yìn. ṣé bá àwẹ̀ funfun. lágbára ọlọ́run aláyé mú sọ àwẹ̀ funfun ọjọ́ méje péré náà lè máa gbà. mo ṣe tá a ti gbà. ẹ tẹ níjọ́ ní kí n bẹ̀rẹ̀. ẹ bẹ bá bẹ̀rẹ̀ látọ̀ ọ̀la lọ kò sí tó burú sá. màá pàdé ọmọ mi. lágbára ọlọ́run máa pa yín lẹ́rìn ni o ọ̀nà tó máa gbà pa yín lẹ́rìn ni o mọ́ ṣùgbọ́n mo kọ́ ọlọ́run máa pa yín lẹ́rìn ẹkún ọjọ́ alẹ́ òde níjẹ́ ìkú bàbá ẹ jẹ́ kí n gbé yín dé ọ̀nà ẹ jẹ́ ká lu mọ́tò tó wá ta ẹ̀ ẹ jẹ́ ká gbé yín báyẹn gbà. àdúrà mi bàbá ìrẹ́lógó lè gbà wọ́n gbọ́ àdúrà mi ó bàbá káníyẹ̀. àkóṣe ń bí o. ẹ kúṣẹ́ o. ẹ pẹ̀lẹ́. kálẹ̀ bèrè. bàbá tó níbí ni. bàbá yìí wo ló níbí tẹ́ ń bèrè. bàbá Adékànmí. 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 ẹ̀wọ̀n ti ń pe Adékànmí bàbá Adékànmí. ṣé ẹjọ́ ní apàtímẹ́ǹtì tẹ́lẹ̀ nìkẹ́ tó máa bọ̀ ni. àná ní kí n wá bẹ̀rẹ̀ sẹ́lẹ̀ mi. ẹ ṣe tí wàá bá wọn sọ̀rọ̀ ni. mi ò bá wọn sọ̀rọ̀ ọmọ wa bí. ṣé o mọ mi tẹ́lẹ̀ ni. ẹ wáyé pé kì í ṣe pé ẹja àgbàlagbà máa lù ìbẹ nílùú àkóbá ni. kí ló wí. o ò nílùú mi mọ́. èmi rè try ẹ̀ tó bá try ẹ̀ jọ́ mẹ́jọ ẹ kú jọ́ mẹ́sàn-án lé ní. èmi ò ṣe try again. a ní o try ẹ̀ torí wá ti lù mí lónìí wọ́n á sin ẹ̀rọ lẹ́yìn. aláwùsá kí ló ṣẹlẹ̀. ọ̀gá mi ò ẹ rárá o. ẹ yàkùn Adékànmí ni mò ń béèrè. àwọn tẹ́lẹ̀ bẹ́ẹ̀ lọ wá ń yá. aláwùsá a sọ̀rọ̀ lórí fóònù Sálíù ẹlẹ́nu gbọ̀rọ̀. aláwùsá mo ṣàrí pé àgbàlagbà ni ẹ̀yin ni mo bá sọ̀rọ̀ lórí fóònù. èmi ni tẹni wá bẹ̀rẹ̀ sẹ́lẹ̀ ni. ẹ̀yin ni mo nígbà tí parí jáde. ẹ mọ̀ bìnrin sàyẹn mọ̀ kẹ́yìn Adékànmí. wọ́n gbé síbẹ̀. kò fẹ́ dàgbà ni ó fẹ́ taṣọ àgbà mọ́lẹ̀ ìwọ lù mí ó ní lù mí mọ́ láyé ẹ̀ ó gbó kọ́ mi ni ó bá ń gbọ́ Ifá dọ́là. jáde ẹ má bínú iṣẹ́ tá a gbà wọn fún náà làwọn náà ń ṣe wọ́n ní láti ìbéèrè pé pé ìwọlé àní Adékànmí fẹ́ ń béèrè ìlú náà. ẹ má bínú orí fóònù láti sọ̀rọ̀ yín ẹ má bẹ̀rẹ̀ sẹ́ ebe èèyàn rè. lẹ́ẹ̀kan ṣe tá a fi ìfìní tán sí mọ́. ẹni wàá bẹ̀rẹ̀ sẹ́ lẹ́yìn. driver. mi ẹ ṣe má ti tètè láti máa bọ̀. ọmọ tí ó bá bẹ́ẹ̀ mi ìpàkọ́ ẹ̀ láti mọ̀ mọ̀. iye tó máa ṣiṣẹ́ bí náà ni ẹ má fi ìjà bẹ̀rẹ̀. ẹ má fi ìjà bẹ̀rẹ̀. ẹ má bẹ̀rẹ̀. bí èmi ṣe sọ fún wọn ní ọ́fíìsì ni pé ó wà ní ṣe dábìlì fún mi torí mọ́ mi lọ́fẹ́ náà. wọ́n máa bẹ̀rẹ̀ lẹ́yìn. ẹ báwo ló ṣe pọ́blẹ́mù o ẹ̀wọ̀n tẹ̀lé náà bọ́ ìsìn wọ́n ti máa mú ọmọ nǹkan tó kọ́ wọn máa gba mọ́tò níwàkuwà bí wọ́n mi lè ṣe wà ẹ́ àwọn ni láìfù mi àwọn ni gbogbo ọmọ mi àwọn ni gbogbo ayé mi omi òṣèré yìí mo láìkì. mi ò lè mú gbogbo kìkẹ́ta. yàtọ̀ sí pé mo ẹ bá tẹ̀ fẹ́ mú kó wọlé kí láti máa ra tó pè fún yín ẹ yẹ kí n pe mọ́ ọ̀rọ̀ àti wàlà. Wọ́n ẹ máa bá kọ́kọ́rọ́ mọ́tò wọ̀. Ẹyin kọ́ ẹ ti ń bọ̀ tẹ̀lé. Oh God, my son, how are you? How are you, son? That's my mom. Mami. Okay, ẹ káàsán. Mami. Ẹ rà sá. Mami. Not at all, mi mọ̀ yín. Oríṣi ọdún kan àbọ̀ mo bá ń ṣe ọdún kan àbọ̀ mo bá ń ṣe. Tí bá mi ṣiṣẹ́. Tí mò ń wà yìí. Ojú wọn fàmílà lóòótọ́. Ojú wa fàmílà. Bẹ́ẹ̀ wọ́n fàmílà. $5 ni. $4. Bẹ́ẹ̀ni.
Okay, problem. Fadola. No. Tí ẹ bá láìpẹ́ ọmọ bá ń gẹ̀tẹ̀ lómi. Fadola. Mom, tẹ́ ẹ fún ní. Goodness me, Fadola. What are you doing here? Ocean Drive. Àkíkú nínú. Bọ́lọ́wọ̀n ọba rìtáyà mi, mi ní rìtáyà ara mi. Fadola. Níjọ́ kìíní àná, tí mo kàn rí àláàtì. Ṣẹ̀ṣẹ̀ di sú mi àbí torí pé mo ti ká pa gbogbo ilé wa mi tẹ́lẹ̀. Don't say anymore. What is it? Oh. Mom, what is it? Oh my God. Mom, what is it? You know, you've been bothering me about your biological father. Yes, Mom. Yes, Mom. Yes, Mom. Fadola, he is a father. Ká máa pa irọ́ àjẹsọ̀lẹ̀ ẹbí kékeré ni nínú nǹkan tọ́lọ̀ ṣe fẹ́ gbọ́. Ọ̀gá o, ọ̀rẹ́ tó nígbà tí mo wọ wájú bá tí mo padà sọ lẹ́yìn tí mo tún wò nípa mo ní ọ̀rẹ́ ṣé kí n má parọ́ ọkọ ẹgbẹ́ ẹ gbìyànjú. Ọkọ nínú gbogbo nǹkan tọ́lọ̀ fi kí àǹtí mi tó dìbò látọ̀run bó ṣe ń bọ̀ kò rántí di ọkọ mẹ́rin. Ìyá ni mi ilé bẹ̀rẹ̀ dúró kínní ìyá. Ṣé bọ́bọ̀ yá mi ni tó dárúkọ yẹn òun ní ìbànújẹ́ nínú ẹbí wa ò kí ló dé àǹtí mi ò lóde o. Aṣọ ìyẹn kò ní bá ń tẹ̀ ṣe fáìn tó ń jẹ wọ́n máa tí ẹ̀ náà báwo lè ṣe báyìí. Wọ́n kúkú fáìn àwọn olórí burúkú yẹn gbá wọn ni kódà lẹ́nu ijọ́ mẹ́ta yìí tó ṣe láti yìí ó wà ní òkè báyìí. Tí ò bá ṣe pé mi gan-an mo jọ́mọ tó dáa ni tó bá wọ́n ṣe ń di àǹtí mi lẹ́gbọ̀n táàbùrò ló bá máa fi wá ṣe mi. Wọ́n bá bọ́ta olórí burúkú kan tiẹ̀ wà ó máa kó òun yàrá ẹ̀gbọ́n mi á tún máa kọ̀lẹ̀kùn yàrá mi ó lè mọ̀ pé àwọn ọkùnrin yẹn ìfihàn. Ejò ni wọ́n ṣe é nẹnu fún ọ̀rẹ́. Tí bá rí ejò tí mo dẹ̀ lọ́kùnrin tó lọ ẹ̀ máa kọ́kọ́ fọ́gi mọ́kùnrin lórí tó pa ẹ̀. Ìkà gbáà lọ̀rọ̀ ọkùnrin tí ìbàjẹ́ pọ̀rọ̀ ọmọ táwa náà ń dúró mú. Kí la fẹ́ máa dúró ṣe nílé ọkùnrin rẹ pé lórí burúkú ayérayé ni wọ́n. Torí ọmọ yẹn gan-an náà láti mi fi gbìyànjú káwọn ṣàti ẹ̀rí kan kó ṣàti ẹ̀rí kan kó bímọ fún kó tiẹ̀ forúkọ ọmọ kan pè gbogbo gbìyànjú wọn náà pàbó ló jẹ́. Ọ̀rẹ́ mi jẹ́ kí mi gbé ẹ débẹ̀ o. Àǹtí ẹ̀ ni wọ́n ń dán lára wọn. Ajé tó bá jẹ́ bí èmi tó bá yẹ pé èmi ni àǹtí ẹ̀ ni. Máa wá fine boy fine guy tó set gidi máa wá rè mọ́ra. Ó lè jẹ́ lára àwọn tó máa ń ṣiṣẹ́. Ó lè jẹ́ aládùúgbò tó dá. Máa rè mọ́ra. Wọ́n kẹ́ẹ̀tì nǹkan tí mo nídìí látara ẹ̀. Tí mo bá ti achieve nǹkan yẹn, ṣé kí n gbé ẹ débẹ̀? Máa settle ẹ̀. Màá léwèrè dànù. Kí ló ṣe é? Ó dẹ̀ jáde. Dá ẹjọ́ o jọjọjọ tó mo bá dàgbà tó béèrè bàbá kí ló fẹ́ sọ fún ọmọ àlè kọ́ nìyẹn. Ọmọ àlè níbo? Ọmọ kan nílò ló wà Nàìjíríà. Kí ló ṣe é? Ṣé kí n gbé ẹ débẹ̀? Èmi rí ìgbéyàwó tí wọ́n ṣègbéyàwó tó jẹ́ pé ọjọ́ tí ìyàwó yẹn gangan tó bímọ ọjọ́ yẹn lọ kó lè jáde láyé. Irú ìdájọ́ tó dé fẹ́ni tó jáde láyé lọ́jọ́ tán bí. Sórí yẹn náà ló máa sọ fọ́mọ yẹn dẹ̀ kí ló ṣe é? Bàbá ẹ̀ pa yín ni. Yèyé o, ọ̀rẹ́ ti yín rí. Ẹ̀sùn ẹ̀yin tún gbóná tó rẹ̀ náà mo ṣe máa ń bá yín. Ọ̀rẹ́ mi gbà síbẹ̀ jàre. Ọ̀rẹ́ mi. Ẹ ṣe ọmọ àlè ló ṣe é. Àwọn ìṣerú ẹ̀ o. Ẹ kú oríire. Mo mọ̀ pé pẹ̀lú òkú ọjọ́ Ọlọ́run máa tó yọ̀ fáwọn. Àbí ká tí ẹ tó jára ẹ̀. Ó máa já ẹ̀. Jẹ́ gbèsè nígbà tí ẹ débẹ̀ ká tí ẹ jára ẹ̀. Kí ló ṣe à pẹ̀lú gbogbo ọmọ. Mọ́mì, ẹ kúlé mà, mo ti dé mà. Ó dẹ̀ ṣọ́ọ̀pù pé. Ó pẹ́ gidi mà. Ó pẹ́ díẹ̀ ṣáá anyway. Fadola. Mà. Ṣé ọmọ kó mo láìpẹ́? Gidi. Ẹ má bínú mọ́mì, mi ò tètè rí báìkì. Àní gé èrò dẹ̀ tún pọ̀ nílé epo.
ẹ mọ̀ pé gbogbo ẹ ti wọ́n gbogbo ẹ fi tì so kí n pọ̀ gan tó jẹ́ kí n pẹ́ nìyẹn má dùn lọ. ó dà orú mú mi lọ́rùn ni mo ṣe jáde because ọ̀rọ̀ yẹn ti pọ̀ jù. Fádọ́là ǹjẹ́ mo tiẹ̀ náìsì ẹ̀. gidigidi tá a bá rí nǹkan míì ká lè fi wé náìsì kódà bí ìyá mi lẹ ṣe mú mi. tí n bá dẹ̀ bèrè nǹkan kan lọ́wọ́ ẹ̀ wàá ṣe fún mi. kò sí nǹkan tẹ́ bìrì mà tí mi ò ní ṣe. Really? bẹ́ẹ̀ ni mà. ó dà ó máa ṣe favour kan fún mi. ok mà. bí wàá lọ́jọ́ ikú yẹn náà. ok. nísòro tó bá ti dá kó lọ sí bedroom mi kó dúró dè mí. má mi ò gbọ́. Fádọ́là. má. tó bá ti da epo sínú generator dúró dè ní bedroom mi. bedroom yín gangan. Yes. má nínú bedroom yín gangan. Fádọ́là. mọ́ mi ò ẹ má. I'm not in the mood for all this. Lord epo kó dúró dè ní bedroom mi. That's a simple thing. okay kò sí ọ̀rọ̀. All right. Yes, sir. kí ni mo ṣe mo kàn rí 2 million ni. ó fún ẹ ní torí mi fẹ́ kó ṣiṣẹ́ bí báyìí mọ́. mọ́mí ẹ tó bá jẹ́ pé mo ṣẹ̀yìn ẹ dárí jù lọ ibi tí mo wà yìí mo wà ókè ń bí báyìí. Fádọ́là ó ṣẹ̀ mí but ṣòro mo ní láti fún ẹ lówó ẹ̀ so that wọn náà máa fi build ara ẹ̀. Now listen to me. Wà lọ gbalé wá obìnrin kan fẹ́. 2 million is a lot of money that can make a great change in your life. Gbalé fẹ́ obìnrin kó máa bímọ kó dé bẹ̀rẹ̀ business. Kò kúrò vicinity yìí. Ìkan tájọ ṣe yẹn kò ṣe gbọ́. So mi wà comfortable kò wà around at the same time mo dẹ̀ tó fẹ́ kúrò náà ní life. Ṣòṣòrí pò ṣẹ̀ ní sìn. Ṣe. ẹ ṣé gan ma ṣé gan ma I really appreciate ma. It's all right. God bless you ma ẹ ṣé gan. I'm sorry, son. This is my father. Yes. Father, myself. Oh my gosh, that's the father. Mom? I'm sorry. Oh my God. Oh my God. Father.